Báwo ni ètò ààbò ṣe rí níbi ayẹyẹ ìgbàdé Aláàfin Abímbọ́lá Òwádé? Ètò ààbò lọ bó ṣe yẹ kó lọ. Ọmọ bíbí Oòduà ni mí. Ọmọ bíbí Oòduà ni mí. A dúpẹ́ lọ́wọ́ náà fún ọ̀pọ̀lọpọ̀ ààbò tá a ní ní Ọ̀yọ́ State. Kò sí jà, kò sí kankan láti dá bí 2 months. Làwọn àdúgbò ẹ̀ṣẹ́ láti ṣiṣẹ́ káàkiri gbogbo ẹ̀kọ́ káàkiri títí tó máa fi gbà délé ni. Gbogbo wa la dẹ̀ dúró níbi bá náà kálukú sí. Kò sí wàhálà. Ayẹyẹ lọ bó ṣe yẹ kó lọ. Wọ́n jáde fún ba everybody dùn lọ́yọ̀ọ́. So Ọlọ́run jẹ́ kí ìlú ń bàjẹ́. Gbogbo wa máa lò kéésì. So gbogbo wa àdìpájú bọ́tà nífẹ̀ẹ́ ìjọba àdìpájú lọ́wọ́ president wa náà fún ìrànlọ́wọ́ tá à ń ṣe fún wa. So orúkọ president yìí? Adé sọ pé Oòduà. So Ọlọ́run jẹ́ kó bàjẹ́. Gbogbo ẹ̀ lọ bó ṣe yẹ kó lọ. Kí orúkọ sí? Orúkọ mi ní kọ́mẹ́dé ní kìí jẹ́ ẹ̀yìn kan. Orúkọ tí? Orúkọ tèmi ní kọ́mẹ́dé Mọ́lẹ́ Yusuf tí mo jẹ́ kọ̀mọ́dá Ọ̀yọ́ West Local Government. Orúkọ mi ní tèmi máa jẹ́ tí mo jẹ́ Iron Lady Sprite. Báwo lẹ ti wá ń ṣe lórí ìdúró látàárọ̀? Èrò yín lójú ni? Kò sí wàhálà ìlú rẹ̀ wá tó iṣẹ́ tá a gbà ní káàkiri ká dé inú láti 7 àárọ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ sí ẹ kú iṣẹ́ ìlú.
tí wọ́n kọ́kọ́ lásàlẹ̀ ìyọ́lá òwò bàbá àlà òun ló bí láti fún mi olúwa ọ̀rọ̀ kíyà nísàlẹ̀ láti lù mí nítorí owó bàbá tó ń sọ́ra ìfẹ́sọ̀ ìṣẹ́dá akíndélé ọ̀rọ̀ ajé ìjọba àkúrò oríire àṣìkà ọ̀rọ̀ ajé ìjọba orí ẹni ayọ̀ ìwé ìwé ìjọba ní ayọ̀ ìwé ìwé. Kita akíndélé ìyá ọba o. Àsìkò yìí o, ìgbà yìí o, láti wá lára o. Olùkóso ọ̀wọ́. Olùkóso ọ̀wọ́. Adáàfin. Olùkóso ọ̀wọ́. Olùkóso ọ̀wọ́. Àròkúta. Àròkúta. Àròkúta láì sọ́sì. Àròkúta sọ̀rọ̀. Àròkúta láì sọ́sì. Àròkúta láì sọ́sì. Àròkúta láì sọ́sì.